ṣé lóòótọ́ ni ènìyàn méjì lùgbàdì àrùn Ebola ní Nàìjíríà? Àlàyé rèé. Àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà NCDC ó mà ti kéde pé èèyàn méjì tí wọ́n fura sí pé wọ́n ti lùgbàdì àrùn Ebola wọ́n ní wọn kò ní àrùn náà. Ọ̀gá àgbà àjọ náà Jídé Idris ó mà ló má fìdí rẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lójú òpó X àjọ NCDC wípé àyẹ̀wò tí wọ́n máa ṣe fún àwọn èèyàn méjì náà nílùú Àbújá ó máa fi hàn pé kò sí Ebola lára wọn. Ọ̀gá àgbà àjọ NCDC ó wá rọ àwọn ọmọ Nàìjíríà láti wà ní ìfura kí wọ́n sì mú ètò ìlera wọn lọ́kùnkúndùn. Ọ̀gbẹ́ni Idris wá sọ wípé èèyàn tí àjọ NCDC fura sí kẹ́yìn ó ní wípé ó ṣeéṣe o kó mà ní àrùn náà tó jẹ́ pé arìnrìn àjò kan tó mà dé sí ìlú Àbújá láti Kigali ní orílẹ̀-èdè Rwanda ó ní ẹni náà ó lọ sí ilé ìwòsàn láti gba ìtọ́jú lẹ́yìn tó ṣe àkíyèsí pé ara òun kò mà yá dáadáa. Ọ̀gá àgbà àjọ NCDC ó ní gbogbo àyẹ̀wò tó yẹ kí wọ́n ṣe fún onítọ̀hún ní ilé ìwòsàn ó ní wọ́n ti ṣe láti mọ̀ bóyá ó ní àrùn Ebola lára. Ọ̀gbẹ́ni Idris wá sọ wípé ẹ̀ka ètò ìlera lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ti wà ní ìmúrasílẹ̀ látìgbà tí ìròyìn ti jáde wípé Ebola mọ̀ tún ti ṣẹ́yọ lórílẹ̀‐èdè DR Congo àti àwọn orílẹ̀‐èdè ilẹ̀ Áfíríkà míì. Ọ̀gá àgbà NCDC ó wá ṣàlàyé pé ìjọba mọ̀ ti ṣètò fún àyẹ̀wò àwọn arìnrìn-àjò tó ń dé sí Nàìjíríà láwọn pápákọ̀ òfurufú tí wọ́n ń gbà wọlé o. Bákan náà Ọ̀gbẹ́ni Idris wá sọ wípé ìjọba mọ̀ tó ti ṣètò ibùdó ìyaraẹnisọ́tọ̀ fún àwọn tó bá ti lùgbàdì àrùn náà kí àwọn ẹlòmíràn kí wọ́n má bàa kó àrùn ọ̀hún láti ara wọn nípasẹ̀ ìfarakanra. Ṣáájú ní ìbẹ̀rẹ̀ oṣù kẹsàn-án yìí oníròyìn kan mà sọ wípé ó mà kéré tán èèyàn 15 ó mà ló mà jáde láyé lórílẹ̀‐èdè olómìnira Congo látàrí àrùn Ebola tuntun tó mà ṣẹ́yọ níbẹ̀. Iléeṣẹ́ ètò ìlera orílẹ̀‐èdè DR Congo ó mà ló má fìdí èyí múlẹ̀. Obìnrin aláboyún ẹni ọdún 24 ó mà ní wọ́n mà kọ́kọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé Ebola tuntun náà ó mà kọlù lóṣù kẹjọ tí wọ́n sì dá dúró sí ilé ìwòsàn fún ìtọ́jú àwọn àpẹẹrẹ Ebola bí akọ ibà, kí ẹ̀jẹ̀ máa jáde káàkiri ara àti kí èèyàn kó máa bì láì dáwọ́ dúró ní aláboyún náà fi hàn tí wọ́n sì fura pé Ebola ó mà ló mà kọlù. Iléeṣẹ́ ìlera orílẹ̀-èdè DR Congo ó wá fi kún wípé aláboyún yìí ó mà padà kú lẹ́yìn ọjọ́ díẹ̀ nígbà tí àwọn ẹ̀yà ara rẹ̀ púpọ̀ tí wọ́n ti daṣẹ́ sílẹ̀ tí wọn kò wúlò fún un mọ́. Nínú èèyàn 15 tí wọ́n ló ti kú látàrí Ebola 4 nínú wọn òun ló jẹ́ òṣìṣẹ́ elétò ìlera bí wọ́n ṣe sọ o. Lóṣù keje ọdún 2024 ó ní Nàìjíríà òun ló kọ́kọ́ kó àgbákò ọ̀rọ̀ àrùn Ebola náà. Ènìyàn 8 òun ló kọ́kọ́ bá ìṣẹ̀lẹ̀ yìí lọ nínú 20 ènìyàn tó kọ́kọ́ kọlù. Arábìnrin Patrick Sawyer tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Liberia òun ló kó Ebola wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Kọ́lọ̀ ọba Elédùmarè kó má jẹ́ àtúndírò ẹ̀ mọ́. Àdúrà Gbolúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kan ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti máa máa ètò alọ́kọ̀ọ́jọ̀ká tó bá ti gorí ìkànnì yìí. A kú sinmi òpin ọ̀sẹ̀ o, ọ̀pọ̀ ẹ̀ báyìí la máa ṣe lókè ìpè lágbára Elédùmarè.